ìjọ àdébà bàbá ṣàlejò oníbà ẹkùn bàbá ṣàlejò wa. ìgbà tí mo débà mo wọlé fọba oníbà ẹkùn bàbá ṣàlejò ọmọọba. tó ẹ̀yin tèmi mo sọ fún yín pé bó bá ṣe ń lọ ní màá fún yín ní back to back. láàrin èkó tẹ̀sí jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọba tó lójú àánú ẹ sì tún fẹ́ràn nǹkan àṣà mo wá ṣe àwọn orin mi jáde ẹ sì jẹ́ ọ̀kan nínú àwọn tí mo kì í bẹ̀. ó wá wù mí kẹ́ ẹ wá lọ́jọ́ tí mo fẹ́ ṣe ìfilọ́lẹ̀ náà mo ṣe ní kí n gbé invite mi wá fún mi. ọ̀dọ̀ bàbá mi ni mo wà yìí o, kábíyèsí oníbà ẹkùn ọmọ afẹjayẹnja ọba Dr. Sulaimon Raji Adesina. mo wólẹ̀ forí adé o, aṣáde wọn. ẹ wo mo ṣe dọ́dọ̀ bàbá fìfẹ́ hàn sí mi táwọn náà bá yẹ wọ́n ní kòkò àpẹ mo gbé wá fáwọn ní àpèkẹ́ mo ní bẹ́ẹ̀ ni wọ́n bá ń yẹ nǹkan tó wà nínú ẹ̀wọ̀n náà fi ń ṣàdúrà fún mi ẹ jẹ́ á gbọ́ nǹkan tí bàbá ń sọ níbí báyìí. àṣẹ kábíyèsí. àtàrí ìyá ilé àtàrí máa ń kú sọ́sọ́sọ́ ní ilé àkúnfó. àṣẹ kábíyèsí. àkúnfọ́mọ. àṣẹ kábíyèsí. àlàáfíà. àṣẹ kábíyèsí. oyin rèé ìyàwó tó fẹ́ ṣe yìí abá ojú abójú ọ̀gá ńlá àṣẹ kábíyèsí. gbogbo ayé máa fẹ́ tiẹ̀ àṣẹ kábíyèsí. ẹ̀dá pẹ̀lú fún iṣẹ́ nínú kóòtù àwọn ará ẹ̀yà máa gbà tiẹ̀ àṣẹ kábíyèsí. bó ṣe máa rí nìyẹn ọjọ́ náà ẹgbàdé mi ọba Dr. Sulaimon Adesina ní ìlú Ìbàdàn kábíyèsí. ní next month on the 15th ìjọgọ center. ọlọ́run àwọn ọmọjọ́rò àṣẹ. àwọn ìlàbùrú lọ́nà. bí kábíyèsí ṣe ń ṣe ìwúre fún mi lèmi náà bá wò pé bí bàbá bá ṣe ohun tó wú ọmọ lórí kọ́mọ ní ó sì ṣe kí ni kó yin bàbá kò léèwọ̀. mo bá bẹ̀rẹ̀ sí ní kí bàbá mẹ́sàn-án wá mo rí lójú bàbá mo rí pé orí kì í wọ̀ wọ́n nínú akíyẹmí ara. lẹ́yìn náà bá wojú kábíyèsí nígbà tí mò ń kí wọn ẹ mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ni wọ́n. ẹ jẹ́ á máa wò ẹ máa gbọ́ nǹkan tí mò ń sọ. ike àdàbà bẹ́ẹ̀ ni ọjọ́ tó rófó ike olóbùrọ̀ ọjọ́ tẹyẹkẹyẹ nínú oko òbúrò nílẹ̀ ọmọ ẹkùn ààyè bàbá yín mẹ́wúrẹ́ tó yàrá ọwọ́ amẹ́kùn tó ń ta gbangba mo ní kí ló dé wọ́n níṣẹ́ mi ọmọ kójú ewúrẹ́ bá ní lẹ́rù jẹkùn lọ ní àrámọ̀ olówó ẹkùn tí gbé wọ́n gbóná ẹ̀yin lọ́mọ ojúmọ́ kan ògùn kan ojúmọ́ méjì ògùn méjì ojúmọ́ mẹ́ta ògùn mẹ́ta ojúmọ́ mẹ́rin ògùn mẹ́rin ẹ̀yin lọ́mọ ewé kẹlẹ́ lò ìgbéwé ní jẹ́ ẹ̀yin lójú lọ àrámọ̀ olówó ẹkùn tí gbé wọ́n gbóná èmi bẹ̀rẹ̀ lọ bàbá mi ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí ọmọ ìṣẹ́rí ọlọ́fin ẹ̀yin lọ́mọ kábà ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ àdó ọ̀pánu kádà àjẹnù káwá fò bèlèbélé ọwọ́ tukọ̀ déṣẹ́rí ọmọ wájú ọlọ́kọ̀ ní ìṣòwò àkẹ́tẹ́ ọlọ́kọ̀ á sì máa ṣe jìgbà lẹ́kẹ́ agbẹdẹgbẹdẹ ọlọ́kọ̀ nínà yẹbẹyẹbẹ lójú omi ọmọ pami rọ́lá ọmọ yìí mi rọ́sùn wo ọmọ onígbọ̀n àjà tòun ta gbogbo òjé ọmọ oníyẹ kókò tó mú jẹ ẹgbẹ́ ẹṣu lọ bọ́ọ̀mù àkẹ́sẹ́ ọ̀gájùkò bọ́ọ̀mù àkẹ́sẹ́ ọ̀gájùkò tẹ dandan ní kẹ́rin bọ̀ àgbélé pálẹ̀ bàbá yín dandan ní kẹ́rin bọ̀ àgbẹ́kọ̀rùn ro kọ́tọ́rí kékeré bàbá ti yín sí kẹ́yìn lógún ṣe akẹ́tẹ́ ńlẹ́ ọmọ àgbẹ̀ bí ọ̀wẹ̀ ọmọ àgbẹ̀ bí ayé ọmọ àgbẹ̀ bí ọ̀run ọmọ ọlọ́fin àjàká ọmọ pàtàkì àlejò kábíyèsí mo lé mi ò fojú dán. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ ọba ni mí mo mà pọ́nlé ọba ṣe dáadáa bí mo ṣe ń kí kábíyèsí bẹ́ẹ̀ ni mò ń wólẹ̀ forí adé o mò ń wólẹ̀ forí adé mò ń ṣàdúrà fún kábíyèsí mo ní adé ó pẹ́ lórí mo ní bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o ìrùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹjẹjẹ yóò do kíni mo ní kábíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe kíni tẹ́ ń gbé àṣà àti ìṣe wa lárugẹ tẹ́ ẹ̀ jẹ́ kójú ó tì wá ẹ̀wò ọ̀kan nínú àwọn ọmọ kábíyèsí ni wọ́n ná mi lówó yìí mo ní ẹ ṣé o mo ní tẹ́ ẹ̀ jójú ó tì àwa tá à ń gbé àṣà àti ìṣe lárugẹ tẹ́yìn náà ń fọwọ́ kún wa láṣẹ Èdùmàrè kábíyèsí ẹ̀ ní í jábọ́ àgbà yín ó dalẹ̀ Olódùmarè ó túnbọ̀ máa tẹ̀yìn síwájú fún wa mo bá sọ fún kábíyèsí mo láṣọ wà wọ́n ní máa kó bọ̀ wá kí n jẹ́ káwọn ó rí wọ́n kọ́ ní kí n gbé wá ìgbà tí mo gbé déwájú wọn bàbá ní lọ kó sí wa bàbá ra aṣọ 15 bàbá rà lọ́wọ́ mi ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀rí tó ń fún mi lówó báyìí kódà mo tún gbowó lé lọ́dọ̀ bàbá gbogbo ẹ̀yin ìyẹn dápẹ́ ẹ bá ń ṣàdúrà fún wọn ẹ bá ń ṣàdúrà fún ọba Dr. Sulaimon Adesina Raji ẹ bá ń ṣàdúrà fún wọn gbogbo nǹkan tí ń mí nínú nǹkan wọn àtẹ̀yí tí ò tí ì mí tó kùn díẹ̀ káàtó Olódùmarè yóò bá wọn ṣe kíni yóò bá wọn fi ìrọ̀rùn àti ìdùnnú yóò bá mi da adùn sí fún wọn. bàbá ẹ wo owó náà gbé fún mi yìí ni máníjà mi ń ranjú mo ní kí ló dé máníjà ṣó òrówó rí ni yéé gbọ̀n
kó o ṣe ohun tó ṣe kó jẹ́ àgbọ̀nà lé wọn sá ń dá kábíyèsí gan fẹ́ràn àwàdà wọn kábíyèsí dá ara wọn yọ̀ mọ́ èèyàn inú mi ṣáà dùn wọ́n ṣe ní kí n máa kó sí wá bẹ́ẹ̀ ni mò ń kó fún wọn láṣẹ Èdùmàrè bàbá mi ọba Oníbà Ẹkùn ọmọ àrídòdò kóògùn sí ọmọ rájí ojú onílé tí yín gbà kankan àṣà àdéhùn ewé fáwọn bàbá yín lọ rèé já lẹ́yìn odi bí bàbá ẹ̀yin bá pàdé ọmọ ẹkùn lójú ọ̀nà wọn ni ẹ pa bàbá yín ni ẹ má pa.